orí mi, ire ni mo fẹ́, má jẹ́ ń tẹ́ ní tìka ire. Ire ni mo fẹ́, má jẹ́ ń tẹ́ ní tèké ire. Àdúrà tó yẹ kí gbogbo wa máa gbà nìyẹn. Mo kí wa káàbọ̀ pẹ̀lú orin yìí. Ìkan nínú àwọn orin mi nìyẹn. Mo wá sponsor. Mo kí wa káàbọ̀ sórí ètò Kí lẹ rí sí fún ti ọ̀sẹ̀ yìí. Ètò Kí lẹ rí sí ni ètò kan pàtàkì tó máa ń ti ilé iṣẹ́ pàtàkì jáde, Nuwa Media, ilé iṣẹ́ tó máa ń polongo ẹ̀sìn, èdè, àṣà, ìṣe Yorùbá pẹ̀lú àwọn ọmọ wa tó ti lààmìlaka káàkiri gbogbo orílẹ̀-èdè àgbáyé. Èmi ni ti ní tòótọ́ atọ́kùn ètò Kí lẹ rí sí, Aródú Òjígọ̀bì, ọmọ wọn ló wu òdùrú, ọmọ ajífepé ṣiré, ọmọ ògbógbòǹdù ẹkọ, ọmọ ògbógbò máa fíran ọmọ kì bàbá sílẹ̀. Èmi lọmọ bá rí jẹ àwọ̀là àmọ́ ọkọ dúdú ọkọ pupa ọkọ wẹ̀rẹ́ jòjò ọkọ mẹ́rin tó sunwọ̀n tí ò máa ráre. Èmi lọmọ àwà òṣùlé, ọmọ olímẹ̀rí, ọmọ láàgbélù, ọmọ bàbá kan omi tútù tí jó ní 555. Nuwa Media. Mo kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò Kí lẹ rí sí, ètò lórí èyí tí a ti máa ń ṣe àgbéyẹ̀wò àwọn ìrírí tàbí kàyéfì tó ṣẹlẹ̀ sí wa tá a gbọ́ àbí tó ṣe ojú wa. Eléyìí ni àkọ́kọ́ ètò Kí lẹ rí sí fún ọdún 2024. Mo kí wa wípé Happy New Year. Ọdún yìí á yabo fún wa, à ṣọ̀pọ̀lọpọ̀ ní ayọ̀ àti àlàáfíà. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ àwọn ẹran ránṣẹ́ bó ti yẹ pé fọ́tò ló pọ̀ jù. Àyàfẹ́ lẹ́dàá o, kò dáa o. Ẹ dẹ̀ promise mi pé ṣe lẹ máa gbé wá lódìdí. Ẹ wá send photo. Bọ́ mi ò bínú, wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú. Èèyàn ní òwò bíi tí a wà. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó wá send live version of àwọn ẹran yẹn. Bó ṣe send adìyẹ sí mi, náà ni mo máa gba ẹran ògúnfẹ̀. Àwọn kan àkáǹtì mi lọ́ti ẹ béèrè. Mo kàn gbọ́ gbàngàn. Ẹ má wọrí, kò ṣe é jò ṣẹ́kù. Mo ti fi dé nǹkan mọ́lẹ̀. Ẹ ṣé gan. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. Àbòdí ni ti òkun, àbòdí ni ti ọ̀sà. Gbogbo ibi tí ẹ tọwọ́ bọ̀ ti yọwọ́ náà jáde, àgbà náà ò ní wọbẹ̀ láéláé. Mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Nuwa Media. Fún ti ọ̀sẹ̀ yìí lórí ètò Kí lẹ rí sí, ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ tí wọ́n fi tó mi létí. Ṣé rí àwa tí ó ti di mọ́líkì mọ́ wa lára láti má máa ná ní ohun tá a ní, àbí ká máa mú nǹkan pẹ̀lú yọ̀bọ̀kẹ́, àbí ká má máa ka nǹkan sí, àbí ká máa jẹ́ irú ẹ̀dá tó jẹ́ wípé bó ṣe wù mí ni mo ṣe máa ṣe. Ẹ wò ó. As I like na I go do am, na him make this woman enter wahala. Ẹ bí mi pé kí ló ṣẹlẹ̀, wọ́n ní àsìn, wọ́n ní ìtàn tí mo fẹ́ sọ wọ́n sọ fún mi ni. Ilé iṣẹ́ ìwòsàn ńlá kan ni obìnrin yìí ti ń ṣiṣẹ́. Ó sì jẹ́ ọ̀gá àwọn tó ń tọ́jú aláìsàn, àwọn nọ́ọ̀sì. Àmọ́ ẹ mọ̀ àwọn ọ̀gá tí wọn ò kí ń lè gbédi wọn dìde ṣiṣẹ́ yẹn. Àwọn ọ̀gá fún mi ní needle and syringe, já needle and syringe yẹn, fi sínú vial yẹn, withdraw injection yẹn, lọ́sàn-án yẹn, no, mú kọ́ ti wù. Àwọn máa ń peṣẹ́ ni, àwọn ò ṣetán àti ṣiṣẹ́. Nígbà tó Ọlọ́run máa bá ìyá yìí ṣe dáadáa, irú ìgbéyàwó tó ṣe, iṣẹ́ ọkọ ẹ̀ ọ̀nà tó jìn ni, so weekend husband ni ọkọ wọn. Àwọn kan máa ti lọ láti bóyá àárọ̀ kùtùkùtù Monday àbí ìrọ̀lẹ́ pátápátá ní ọjọ́ Sunday. Tó bá máa dé náà, wọ́n á dé ní ìrọ̀lẹ́ Friday, ìyẹn ọjọ́ Ẹtì, àbí kí wọ́n dé ní àárọ̀ Saturday, ọjọ́ àbámẹ́ta. Ní ọjọ́ yìí, ibi ò ní kọ́gùn sílé wa o. Bá a bá rìnrìn àjò á wọlé láyọ̀ o. Wọn ò ní faṣọ wa dá wa mọ̀. Ẹ̀jẹ̀ wa ò ní di títa sílẹ̀ o. Ọjọ́ tẹ́bí máa pọ̀nà, ìkọ̀kan nínú wa a ò ní jáde níjọ́ náà. Àmọ́ Ọlọ́run má jẹ́ àṣìyàn. Ọkọ ìyàwó ń bọ̀ láti ibi iṣẹ́. Ó fẹ́ dé sílé fún òpin ọ̀sẹ̀. Ọkọ̀ tó wọ̀, ó bá ní jàǹbá lójú ọ̀nà. Àwọn tó kúkú, àwọn tó wà láàrin ikú àti ìyè wà ńbẹ̀. Àwọn tó yè nínú wọn,
àwọn tí wọ́n ti gbìyànjú láti dé ilé ìwòsàn wọ́n gbìyànjú kẹ́lẹ́mì tó gbà á wọ́n bá kó gbogbo wọn dé. obìnrin tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí ibi tí wọ́n ti máa ń gba àwọn tí wọ́n nílò ìkẹ́ ní kíákíá ìyẹn accident and emergency ibẹ̀ ni nọ́ọ̀sì yìí wà, ibẹ̀ ló ti máa ń ṣiṣẹ́. wọ́n wá kó gbogbo àwọn èrò tó níjàmbá ọkọ̀ dé. ọkọ̀ ẹ̀ pẹ̀lú òun ò mọ̀ pọ́kọ̀ òun pẹ̀lú. wọ́n wá gbé ọkọ̀ ẹ̀ náà sí orí bẹ́ẹ̀dì kan náà, àwọn bẹ́ẹ̀dì àmọ́ wà ní òpin iyàrá torí èrò pọ̀. bọ́ọ̀sì elérò 18 ni ọkọ̀ ẹ̀ wọ̀ tó ń bọ̀ nílé. gbogbo tí wọ́n ní ẹnìyàn ò tí ì kú, ẹ fún ní gáàsì, eléyìí ò tí ì kú, ẹ gún lábẹ́rẹ́, lóbìnrin ẹni ẹ̀wọ̀ mi ló wá kọ́ra mi àtàwọn ọ̀rọ̀ mo ti ń ṣiṣẹ́, ìwọ náà gbé gbá, ìwọ gbá wo, ìwọ gbá gbọ̀n ló bá ṣàǹpẹ̀ṣẹ́, kò dìde lórí ibi tó wà. nígbà tí ẹlẹ́dàá ẹ̀ máa jẹ́ kó gba ìkó ẹ̀ dáadáa, ó ti tó bí wákàtí kan àbọ̀ ló bá dìde. èyí tó sọ pé ó ṣì ń mí yẹn tí ò tí ì kú yẹn dà, ló bá dìde ló bá di ọ̀nà bẹ̀. ìgbà tó máa débẹ̀ ló bá di gbàgán, ọkọ ẹ̀ ló wà ń bẹ̀. bó kúkú ṣe ń débẹ̀ lọ́kọ ẹ̀ lajú tó wò báyìí, ó bá dẹ̀ mí èémí ìgbẹ̀yìn ló bá kú. ló bá lọ́gùn òun gbé o, tòun bá ń o, àrà tóun máa ń dà òun ti fi ṣera òun o. kí lẹ rí sọ̀rọ̀ tó wà nílẹ̀? àbẹ́ẹ̀rí àfàìná ní ẹ̀mí ó fi ṣekú pọkọ. ká tiẹ̀ gbà wípé bóyá bọ́kọ ṣe kọ́ nìyẹn pé òun máa kú lákòókò yẹn, ká lóun dìde ni tó ṣèkẹ́ ẹ̀ tó ṣètọ́jú ẹ̀, bóyá ọkọ ìbá kúkú ìrọ̀rùn kò kúkú ní fi ìnira tó pọ̀ tó bẹ́ẹ̀ lọ sí ọ̀run alákejì. àmọ́ ẹ wò ó bá yànda, ó fi gbogbo ẹ̀ sílẹ̀ kí ìwọ máa gbégbẹ̀ wọ́n máa gbé tọ̀. ó ṣàǹpẹ̀ṣẹ́, ó pẹ̀ṣẹ́ títí kò dìde kó sáré sí ọkọ ẹ̀. ibi ò ní kọ̀gùn sọ́dọ̀ wa a ò ní dààmú, àmọ́ gbogbo èrò yín, gbogbo tẹ́ fẹ́ sọ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ẹ jọ̀ọ́ ẹ fi ṣọwọ́ sí wa lórí àwọn ìtàkùn wa gbogbo lórí ayélujára, lórí Facebook, Instagram, TikTok, Threads àti YouTube. a wà gẹ́gẹ́ bí Nuwa Media Official. ẹ dẹ̀ lè tẹ àtẹ̀ránṣẹ́ sí wa lórí àwọn nọ́mbà ìbánisọ̀rọ̀ gbogbo tẹ́ ń wò lórí móhùnmáwòrán yín. tẹ́ bá dẹ̀ ní àwọn kàyéfì tàbí ìrírí tẹ́ fẹ́ ká bá yín fi sí afẹ́fẹ́ fún àwọn ènìyàn láti dá sí, ẹ fi wọ́n ṣọwọ́ sí wa lórí nuwamedia@gmail.com. àmọ́ kí n tó lọ, gbogbo ẹ̀yin tí ẹ máa jẹ ẹ̀bùn wa gẹ́gẹ́ bí a ti ṣe ìlérí, àwọn 3 péré ni. ẹ má wọ́ọ̀rì, ẹ lọ fọkàn balẹ̀, ẹ̀bùn yín ti wà nílẹ̀ ní digbí. ẹ kàn jọ̀ọ́ ẹ fún wa ní private message nígbà tí a bá ti kọ orúkọ yín. ẹ fún wa ní private message ní orí WhatsApp àbí lórí Messenger Facebook àbí lórí direct message wa lórí Instagram wípé ẹ̀yin lẹ̀ ń jẹ́bẹ̀, kẹ́ ẹ wá fi nọ́mbà yín tá a fi máa pè yín, kẹ́ ẹ fi kún mẹ́sẹ̀gì yẹn. ìgbà yẹn la máa wá pè yín, á wàá jọ kóra wa jọ pọ̀ báyìí káwọn èèyàn má bàa sọ pé irọ́ nínú wà ń pa, a máa ka yín sí inú kámẹ́rà, à lè fi hàn àwọn ènìyàn wípé lóòótọ́ ni a fún yín ní ẹ̀bùn. ìpàdé tún di ọ̀sẹ̀ tó ń bọ̀, ẹlẹ́mìí ò ní gbà, a ò ní farakọ̀wò ayé o, a ò ní fẹsẹ̀ kọ. Olódù tó máa re gbogbo wa á ṣe ààbò lórí wa. èmi náà ní tiyín ní tòótọ́, aró tó dúdú òjígọ̀bì, ọmọ wọn ló wu òdùrú, ọmọ àwà òṣùlé, ọmọ bàbá kan omi tútù tí jóni fàìfàì. àlàáfíà o.